Olúwa wí pé èmi gbé òkúta kan kalẹ̀ ní Síónì fún ìpìlẹ̀, òkúta tí a ti dán wò, òkúta ìgúnlé iyebíye, ìpìlẹ̀ tí ó dájú, ẹni tí ó bá gbà á gbọ́ kì yóò sá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dá gbogbo ògo àti ọlá padà sí ọba adániwáyé, ọba tó fún wa ní orí ọ̀fẹ́ tá a tún fi wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Tìrẹ ni ọlá o, tìrẹ ni agbára, tìrẹ ni gbogbo tìrẹ ni gbogbo ipá, tìrẹ ni gbogbo ọlá. A gbé ọ̀gá nítorí pé ẹ̀yin ni Ọlọ́run, kì í ṣe nípa ipá wa, kì í ṣe nípa agbára la fi dágbére lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá, tẹ́yin Ọlọ́run tún fi fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí ètò yìí ní ọ̀sẹ̀ yìí. A gbé ọ̀gá o, ọba tí kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ gbọgbọrọ, ọba tó mọ wá tó mọ̀ wá tó mọ gbogbo ìṣe wa. Ọ̀rọ̀ yìí náà ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídúró nílùú Abẹ́òkúta. Ẹ kú àtàárọ̀ níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu wa. Ètò Ohun Àwọn Kerubu lẹ́ ń gbọ́ yìí láti lè ṣe adùn náà ní tọmọ Ọlọ́run. Ìkorò ìbànújẹ́ kò ní wọnú ayé ẹnikẹ́ni nínú wa. Mo kí n káàbọ̀, a sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tọ́lọ́run lò fún ìtẹ̀síwájú ètò yìí tẹ́ ń tọ́ bọ ìṣúra yín tètò yìí fi ń tẹ̀síwájú, ayé yín á tẹ̀síwájú, iṣẹ́ yín á tẹ̀síwájú, gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé tẹ́ ń dá sétò yìí náà àkèyìn ayé yín á tẹ̀síwájú, iṣẹ́ yín á tẹ̀síwájú, ìgbéyàwó yín á tẹ̀síwájú, gbogbo ìdáwọ́lé yín yóò máa tẹ̀síwájú, ìfàsẹ́yìn kan lórúkọ Jésù kò ní dé bá ẹnikẹ́ni. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Lórí ètò tòní, ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ la fẹ́ gbéyẹ̀wò, ọ̀rọ̀ kan tó ṣe gbòógì tó lágbára dáadáa tó ń lọ nínú ìjọ la fẹ́ kí gbogbo wa kájọ yẹ̀wò. Ṣé wọn pa àwọn ìṣẹ̀lẹ̀ míì máa wà tó máa ṣẹlẹ̀ nínú ìjọ tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ àwọn èèyàn á ní ẹ bá wa dá sí i, ẹ bá wa wò ó, níbo ni ká gbégbà, báwo ni ká ṣe ṣe, ó ti rí bó ṣe máa rí yìí. ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀mí Ọlọ́run lára, ẹ̀yin tẹ́ Ọlọ́run fún ní ọgbọ́n nínú àti níta, ẹ̀yin tẹ́ Ọlọ́run fún ní òye, ẹ kọ́ wa báwo la ṣe ṣe. Lára àwọn ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò tòní nìyẹn. Ẹ kú àtàárọ̀ níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu wa. Ẹ káàbọ̀ sórí ètò tòní, à ń bọ̀ náà. Nítorí ọ̀rọ̀ rẹ̀, ayé mi ṣe torí mi ṣe bàbá, aráyé lè mọ̀ pé mo ní ọ. Nítorí rẹ̀ o, bàbá nítorí ọ̀rọ̀ rẹ̀, nítorí ọ̀rọ̀ rẹ̀ o, nítorí ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ tó táyé mi ṣe torí mi ṣe bàbá. Ètò Ohun Àwọn Kerubu on FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídúró nílùú Abẹ́òkúta. Àlejò pàtàkì ta ló ń lórí ètò tòní, àwọn ni leader in charge ìjọ C&S Movement Church Ayọ̀ ní Ogun District Dove Cast Christ Assembly tó wà ní Olóríire Estate ní Gbọ́nọ́gún ní Ọbántòkò ní Abẹ́òkúta. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa Special Apostle Pastor Dr. Peter Gbolahan Jejelola, àwọn ni àlejò wa lórí ètò tòní. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kúlé ẹ bá wa gbóhùn yẹn sókè díẹ̀. Ẹ kúlé olóòtú àsìkò ìlàjì ọdún, àwa nìyẹn àkóbẹ̀rẹ̀ ọdún tuntun. Bẹ́ẹ̀ ni ọdún àyè ló máa jẹ́ fún wa lórúkọ Jésù. Àmín Jésù. Mo gbà ládùúrà gbogbo ohun tó ń gbọ́ wa náà àtọ́jú tó ń wò wá lórúkọ ọdún àyè ló máa jẹ́ fún wa. Àmín Jésù. Àánú tó kọjá òye ènìyàn lórúkọ Jésù téèyàn fi ń délẹ̀ ìlérí Ọlọ́run yóò darapọ̀ mọ́ ìrìn àjò wa. Àmín Jésù. Mo gbàdúrà fún wa lórúkọ Jésù Kristi, etí tẹ́ fi ń gbọ́ wa lórúkọ etí náà kò ní dì. Àmín. Ojú tẹ́ fi ń wò wá lórúkọ Jésù ojú náà kò ní fọ́. Àmín. Gbogbo ohun rere tẹ́ ẹ pòǹgbẹ fún ní ọdún tó kọjá tí ẹ ò rí nínú ọdún yìí lórúkọ Jésù kó tó 1/4 of this year, mo gbàdúrà ọwọ́ yín máa bà. Àmín. Lórúkọ Jésù ọwọ́ yín máa bà. Àmín. Gbogbo ogun tó sì ń yọ oníkúlùkù lẹ́nu lórúkọ Jésù Ọlọ́run á ṣẹ́gun fún wa. Àmín.
ojú òní tiwa Àmín. lórúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú lé Gbogbo ilé ń kọ́ ń bẹ̀. àlàáfíà gbogbo wa Ìjọ Ọlọ́run alààyè ń kọ́. àlàáfíà làwà Ṣiṣẹ́ Olúwa ń tẹ̀síwájú. adúpẹ́ Ọlọ́run alààyè yóò túbọ̀ máa ràn wá lọ́wọ́. àmín Jésù. Ọ̀rọ̀ kan tó ń lọ nínú ìjọ la fẹ́ gbéyẹ̀wò lórí ètò tòní. Okay. Bàbá wa nínú Olúwa kan wọ́n ti ní ìjọ yẹn ti ń lọ bí 20 years. Okay. Wọ́n ní ìjọ ń gbé ìjọ kalẹ̀ ìjọ yẹn dẹ̀ ti ń lọ bí 20 years. Wọ́n tún wá ní orí òkè tó làmìlàaka pẹ̀lú ẹ̀. Wọ́n ní orí òkè tó làmìlàaka pẹ̀lú ẹ̀ pé àwọn wá ní orí òkè yìí o àwọn wá wò wípé pẹ̀lú orí òkè tí àwọn ní yìí orí òkè táwọn ní yìí iṣẹ́ yẹn ti wá ń dàbí ó ti ń gbomi púpọ̀ ó ti ń lágbára púpọ̀ ó ti ń gbomi púpọ̀ ó ti ń lágbára púpọ̀ pé kí ni káwọn ṣe pé àwọn máa nílò èèyàn kan tó máa lè máa bá wọn mójútó ìjọ yẹn àwọn máa nílò èèyàn kan tó máa lè bá wọn mójútó ìjọ yẹn pé tó bá ń bá wọn mójútó ìjọ yẹn pé káwọn báwọn ṣe jẹ́ general overseer àwọn ni máa jẹ́ bí minister in charge nínú ìjọ àwọn tí wọ́n á wò bẹ́ẹ̀ wọ́n wá wò wípé pẹ̀lú bó ṣe ń lọ yìí ó dáa ó kàn dé Sunday kan ló bá ní àlàáfíà fún gbogbo ẹ̀yin ìjọ o àwọn ti gbàdúrà sí Ọlọ́run sọ wípé ọmọ àwọn ọkùnrin Ọlọ́run sọ fáwọn pé àkọ́bí àwọn ọkùnrin ló máa jẹ́ leader in charge chọ́ọ̀chì yìí ló bá pè bọ́ta ló bá ta òróró lé lórí ní ọjọ́ yẹn a kàn rí pé ńgbà tó máa ṣe díẹ̀ àwọn èèyàn wá chọ́ọ̀chì mọ́ ni kí ló dé ẹ wá chọ́ọ̀chì mọ́ gbólóhùn kan ló tẹnu àwọn ọmọ ìjọ jáde wọ́n ní àwọn ò lè máa sin bàbá káwọn tó máa sin ọmọ nínú ìjọ àwọn ò lè máa ṣe dádì ẹ káàárọ̀ sà fún bàbá káwọn tún máa ṣe dádì ẹ káàárọ̀ sà fún ọmọ ṣé mo pé tó bá dẹ̀ respect dádì wọ́n máa respect ìyàwó wọn wọ́n á tún máa respect ọmọ náà wọ́n á tún máa respect ìyàwó wọn ọ̀rọ̀ rí o fún ẹ̀yin àgbà tọ́lọ́run fún ní orí ọ̀fẹ́ gbogbo wa tá à ń gbọ́ wa nílẹ̀ la máa láǹfààní láti dá sí ọ̀rọ̀ yìí lónìí ìṣẹ̀lẹ̀ yìí kí ni ojú ìwòye ń sí bàbá wa. lákọ̀ọ́kọ́ lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò ṣamọ̀nà wa. àmín. ṣe rí irú ìṣẹ̀lẹ̀ yẹn èyí máa fẹ́ ká lọ sínú Bíbélì nítorí pé ìjọ ti Ọlọ́run ni. ìjọ ti Ọlọ́run ni. ìjọ bóyá jẹ́ ti Ọlọ́run ìjọ ẹ̀mí sì ni pẹ̀lú a ò gbọ́dọ̀ fi ojú ti ara wò a sì gbọ́dọ̀ fi ojú ti ọgbọ́n orí wò a gbọ́dọ̀ fi ojú ti ìmọ̀ ẹ̀kọ́ a ò gbọ́dọ̀ fi wò ohun tá a gbọ́dọ̀ fi wò ni wípé a gbọ́dọ̀ wò láti ọ̀dọ̀ Ọlọ́run wá kí ni ìpinnu Ọlọ́run sí irú ìrìn àjò báyìí fún irú ìjọ bẹ́ẹ̀ fún irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nítorí ṣe rí ohun tí bàbá ṣe àkọ́kọ́ tó bá yẹ pé lóòótọ́ Olúwa ló sọ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tẹ́nìkan máa ṣe sí àwọn tí wọ́n lọ yẹn wọ́n ṣe lọ kò ní kí ìjọ kó túká kàbí kí ìjọ kó dàrú tó bá jẹ́ pé lóòótọ́ Olúwa ló sọ bẹ́ẹ̀ ó ní tí Olúwa ti máa rí nínú ayé ọmọ tó fi máa sọ pé òkè lọ tàmí orílẹ̀ ọmọ ẹ̀ lórí gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí ẹni tó máa gba ipò lẹ́yìn rẹ̀ ó máa ti ní tí Olúwa ti rí nínú ọmọ yẹn tó yẹ pé lóòótọ́ Olúwa ló sọ bẹ́ẹ̀ ọmọ yìí ni kò lò it means pé God has searched throughout the church kò sí ẹlòmíì tó kójú òṣùwọ̀n gẹ́gẹ́ bí ìfàmìròyìn ṣe understand ẹ̀rí pé mo sọ pé tó yẹ pé Olúwa ló sọ bẹ́ẹ̀ and ibi tí mo lè fi fìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì ìrìn àjò yẹn that is the pattern of God bí Ọlọ́run ṣe ń is a pattern of God ìlàsílẹ̀ Ọlọ́run ni going into Bible pẹ̀tẹ́ ẹ bá wo nínú Bíbélì Olúwa sọ fún Mósè ó ní mú Árónì àti àwọn ọmọ ẹ̀ tàmì orílẹ̀ wọn lórí láti yà wọ́n sọ́tọ̀ fún iṣẹ́ àlùfáà ó ní Olúwa sọ pé nínú Exodus chapter 30 verse 30 nìyẹn ó lọ yà wọ́n tàmì orílẹ̀ wọn lórí kó sọ wọ́n di mímọ́ fún iṣẹ́ àlùfáà ní Exodus chapter 40 verse 15 Olúwa sọ fún Mósè pé àwọn ọmọ Árónì àwọn náà máa dún níwájú òun títí láéláé gẹ́gẹ́ bí àlùfáà nínú ìjọ ẹjọ ṣé kò sí àwọn ẹlòmíín bẹ́ẹ̀ why did God choose the family of the sons of Aaron so a gbọ́dọ̀ wò bẹ́ẹ̀ yẹn ìyẹn de ní ìkejì ní pé tẹ́ ẹ bá wo bí dáadáa even àwọn ọba tí wọ́n ń jọba bọ́ba kan bá jẹ tó bá máa ṣe ọmọ ẹ̀ ló tún máa jẹ àwọn èèyàn sọnù Bíbélì pé àwọn ò lè sí bàbá káwọn máa tó ṣe ọmọ because of the state of their mind
ṣé rí ìjọ ó kọjá nǹkan tí a bá máa fi ọgbọ́n orí ṣe tó bá yẹ pé ìpinnu Ọlọ́run ni kò sí nítorí kankan máa ṣe sí that is what God wants as long as the father was sure that it was the voice of God ló sọ wípé kó ọmọ yìí ni kó fi sípò sí ipò yẹn ṣé ẹ gbọ́ mi ìyẹn ó lọ bẹ́ẹ̀ àǹtẹ̀ bá wo irú ọba Dáfídì nígbà tó máa lọ Sólómọ́nì ọmọ ẹ̀ ló jọba irú Sólómọ́nì nígbà tó máa lọ Rehoboam òun ló bọ́ síbẹ̀ ẹgbẹ́ kíní yẹn ti wà bẹ́ẹ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ sà ẹ jẹ́ tí kọ́lá tí wàá wo ti Ọlọ́run wa gangan fúnra rẹ̀ nínú Old Testament àwọn èèyàn wọ́n sin Ọlọ́run as the father àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ìdí tí Jésù náà fi ní problem ní New Testament nígbà tó dé ni wípé àwọn èèyàn ò fẹ́ sin bàbá kẹ́nìkan tó dé kó ní wọn mọ́ oh my God that is the reason why ó ti jẹ́ kí Jésù náà rí bẹ́ẹ̀ ni ẹ̀ náà rí bẹ́ẹ̀ tó àwọn èèyàn gbà we cannot be serving God kele tó dé kó ní wọn ọmọ ìwọ ọmọ Ọlọ́run ìwọ ọmọ Joseph lásán they commonized Jesus Christ pé eléyìíkẹ́ abẹ́gì níbo ló ti wá ìwọ ọmọ Joseph ìwọ ọmọ carpenter kò jẹ́ kán gbàgbọ́ and àìgbà Jésù gbọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni Jésù ò ṣe nínú ayé wọn nítorí pé wọn ò gbàgbọ́ so it is not about the person nítorí pé èèyàn kan ni wọ́n lọ sìn nínú ìjọ èèyàn kan lálọ sìn nínú ìjọ Ọlọ́run ni gbogbo wa sìn nínú ìjọ ẹni tó bá dé ẹ̀wọ̀n Ọlọ́run ló lè gbé sí ipò àìmọye àwọn tó jẹ́ ọmọ kékeré tí wọ́n ti pè 20 years ní Bíbélì tó lówádẹ́ gbọ́n sípò ọba ìfàmìlíyàn là ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe ọjọ́ orí ìfàmìlíyàn ìpinnu Ọlọ́run tá a bá ń sọ nípa ìfàmìlíyàn tá lẹ́ni tí Ọlọ́run wà lórí ayé ẹ̀ ní àkókò yẹn ta lẹ́ni tí Ọlọ́run wà lórí ayé ẹ̀ ní àkókò yẹn fún ìtẹ̀síwájú kò ní ṣe pẹ̀lú ìwé kò ní ṣe pẹ̀lú owó dóònà ìwé owó ó máa ń jẹ́ advantage láti lè rán ìjọ ó máa ń jẹ́ advantage but that's not the major thing the major thing is the presence of God upon that person ǹjẹ́ ìwà láàyè Ọlọ́run bẹ nínú ayé rẹ̀ ẹ get it then on the other hand nítorí pé ńgbà tí Ọlọ́run yan Jésù gẹ́gẹ́ bí ọmọ wípé yìí ni ẹni tí inú mi dùn sí àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀ Olúwa fi ẹsẹ̀ múlẹ̀ ó fi ìdí ẹ̀ múlẹ̀ pé àyànfẹ́ ọmọ wọn ni ṣé ẹni tó yẹ pé Ọlọ́run ló yan ọmọ yẹn lóòótọ́ Olúwa máa fàmì hàn ó máa fi àmì hàn to confirm to the statement of the father pé Olúwa ní kí n yàn gẹ́gẹ́ bí olórí ìjọ ẹ̀ Olúwa máa fàmì nítorí gbígbà Jésù náà Ọlọ́run fàmì hàn Bíbélì sọ pé nígbà tí Jésù tá a ṣèrìbọmi fún Jòhánù kan sọ pé kò ní èmi ni ìwọ wá ṣèrìbọmi fún mi ó ní jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ ká lè gbogbo òdodo ṣẹ Bíbélì sọ pé Jésù jáde kúrò nínú omi ìwà láàyè ọ̀run ṣí ẹ̀mí mi ò sọ̀kalẹ̀ lórí bí àdàbà ó ní Bíbélì ó ní àwọn èèyàn sì gbóhùn yẹn wípé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tiẹ̀ so there must be a confirmation pé lóòótọ́ Olúwa ló fi àmì ròyàn kó má bàa dàbí pé nígbà àwọn tí wọ́n kúrò ní ìjọ tí wọ́n fẹ́ gbà pé ọmọ yẹn Olúwa yẹn lóòótọ́ ṣe àmì nígbà Jésù náà ọ̀pọ̀lọpọ̀ sáré síbi wọn gbàgbọ́ ṣùgbọ́n nígbà tí ó kú tí ìyá náà kó tó yọ jí nígbà tó kú tá a kọ́ mọ́gbẹ́ra gbélébù tí ìyanu tí ọ̀sán dòru àwọn tí wọ́n gbàgbọ́ while he was alive ní ọjọ́ tó ń kọ̀ ní ọjọ́ okú ẹ̀ wọ́n gbé tó ń rí àwọn àmì iṣẹ́ ìyanu wọ́n ní pé ọmọ Ọlọ́run ni ẹni lóòótọ́ bẹ̀ tó ń ti pa. So that is why àwọn tí wọ́n lọ yẹn ká ní mo lórí ọ̀fẹ́ láti lè bá wọn sọ̀rọ̀ ni. ó dà ẹ jẹ́ ká wojú ìwòye kí lọ̀rọ̀ tẹ ní láti sọ fún àwọn tó lọ yìí àwọn tó sọ wípé nínú ìjọ o bàbá ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé ètò Ohun Awon Kerubu on FM ló lọ lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ là ń gbé yẹ̀wò òun ni wípé nínú chọ́ọ̀chì kan bàbá yẹn ti ní chọ́ọ̀chì yẹn for 20 years wọ́n wá wò wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwọn ní iṣẹ́ ìrànṣẹ́ níbí iṣẹ́ ìrànṣẹ́ lọ́hùn àwọn ní di leader in charge wọ́n wá padà wá sọ fún ìjọ wípé ọmọ àwọn àkọ́bí àwọn ọkùnrin lọ́lọ́run sọ wípé kó jẹ́ leader in charge ìjọ yẹn ńgbà tó wá rí bẹ́ẹ̀ ó wá di pé àwọn èèyàn kì í fẹ́ wá chọ́ọ̀chì mọ́ wọ́n ń béèrè lọ́wọ́ àwọn pé àárín chọ́ọ̀chì ṣé kò sí àárín chọ́ọ̀chì ṣé kò sí wọ́n wá ní àwọn ò lè máa sin bàbá káwọn tún máa sin ọmọ bàbá wa ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nìyẹn ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ ń gbọ́ wa torí tá a bá máa ṣojú òpó sílẹ̀ tá a bá ní ẹ̀yin tí Ọlọ́run tó fún ní ọgbọ́n púpọ̀ àti òye púpọ̀ láti tún bàbá dá sọ̀rọ̀ yìí bàbá wa ẹ jẹ́ ká wò ojú kí ni ọ̀rọ̀ tẹ́ ẹ ní sí àwọn tó sọ pé àwọn ò lè máa sin bàbá káwọn tún máa sin ọmọ yìí. ṣé ọ̀rọ̀ tèmi ní fún wọn ọ̀rọ̀ Bíbélì náà lè ṣe máa lò nítorí pé tẹ́ bá wo àwọn Farisí àti Sadusí wọ́n mọ òfin Mósè gan
and they were preaching that law even though they are not acting it out. Wọ́n mú fún Mósè gan. Wọ́n dẹ̀ ní but they did not have the revelation of who Jesus Christ is or was. They were living. Wọ́n ní ìfihàn kan tí Jésù jẹ́. They were living in the sealed word of God. That means pé òfin wọ́n gbẹ́kẹ̀lé wọ́n dẹ̀ ṣe lé lórí wọ́n dẹ̀ gbà pé àwọn sin Ọlọ́run ẹ̀gẹ́tẹ̀ wọn ò fẹ́ nǹkan míì ipe kẹ́nìkan dínkù náà lọ́nà wọn ò fẹ́ ṣùgbọ́n wọn ò ní òye ohun tí ẹni tí Jésù ṣe ẹni tó jẹ́ wọn ò mọ̀ pé bàbá náà ló sọ̀kalẹ̀ nínú ọmọ tó fẹ́ máa bá wọn sọ̀rọ̀ nínú ọmọ ṣé ẹ mọ̀ pé ìfàmìlẹ́yìn orí ọmọ yẹn ó lè ju ti bàbá ẹ̀ lọ tí àwọn tí wọ́n lọ bá farabalẹ̀ tó bá wà nínú ẹ̀mí tó ní òye nínú ẹ̀mí tó fi ojú wò yìí tó wò nípa ti ẹ̀mí ó lè jẹ́ pé ìfàmìlẹ́yìn bàbá yẹn gangan mọ́mọ́ ó lè ju ti bàbá yẹn lọ. Ẹ wò Mósè ló mú àwọn Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Íjíbítì ó dé ìpele kan ìtòsí tó gẹ́ fàṣẹlẹ̀ Joshua lọ́wọ́ Joshua ló mú ọdẹ ilẹ̀ ìlérí ó lè jẹ́ pé ìtẹ̀síwájú gbogbo ojú ẹ̀ pátá àkókò ibi tí bàbá yẹn lè ṣe dé ló ti ṣe dé yẹn káàkó lórí ọ̀fẹ́ dé ló ti gbé dé yẹn ló ṣe kó yá ọ̀gbẹ́ni wa lọ yan ọmọ ẹ̀ sípò mo fẹ́ bọ́ ọmọ ẹ̀ ṣiṣẹ́ so àmọ̀ràn tẹ́ ẹ máa gbà fún àwọn tí wọ́n lọ ní pé ọ̀n bá má tí ì lọ kó dúró kó wò ó ǹjẹ́ lóòótọ́ lolú aṣọ wípé kí bàbá ẹ̀ kó fi ọmọ ẹ̀ ó ní tí báyìí pé títa ara ni ó ní kì yóò dúró ó máa di asán tó yẹ pé ìmọ̀ ara ni ṣùgbọ́n tó yẹ pé ìmọ̀ ti Ọlọ́run ni ó máa wà títí láéláé ni so that is the aspect tèmi fẹ́ yẹ kí wọ́n ojú yẹn lè fẹ́ kàn fi wò pé ẹ tiẹ̀ kájọ ká wò ná bàbá èèyàn kan láwá sìn nínú ìjọ Ọlọ́run láwá sìn ẹni tó dé wọn Ọlọ́run ló yàn sí ipò ó lè jẹ́ pé àṣeyọrí wọn inú ìfàmìlì ọmọ yẹn ló wà ó lè jẹ́ ìtẹ̀síwájú wọn inú ìfàmìlì ọmọ yẹn òun ló wà ó lè jẹ́ ìtúsílẹ̀ wọn gan inú ìfàmìlì ọmọ yẹn òun ló wà ẹgẹ́ tẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ máa gbọ́ ó lè gbẹ̀jẹ́ pé ọmọ náà ó lè láwọn ọ̀wà kan tó kú dẹ̀ káàtó ló jẹ́ kán sọ pé no àwọn ò lè máa sin bàbá káwọn tún máa sin ọmọ. that is why gbogbo èèyàn láyé yìí a gbọ́dọ̀ wà careful gan bíbélì ká máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn nítorí pé àmọ́ ipò tá máa bára wa lọ́la bóyá ọmọ náà ti balẹ̀ jẹ́ láyé fẹ́ gbà tí bàbá láṣẹ ń gbọ́ àtútù ọmọ ẹgbẹ́ àìrọ́ o ṣùgbọ́n tó pé ọmọ náà ti fi wá ẹ̀ sí ipò ìrẹ̀lẹ̀ ipò àlàáfíà ipò ìfẹ́ pẹ̀lú àwọn ìjọ tí kìí ṣàgbéraga ènìyàn tí kìí ṣe oníṣèbáláṣebolo ènìyàn ó ṣeé ṣe kí ṣe kíni kán máa lọ kán fọ sọpọtẹ ó lè jẹ́ pọ́n ti rí àwọn ìwà kan àlébù kan nínú ọmọ bíbélì sẹ́kù kò sẹ́ni tó pé o kì í ṣe nípa àlébù yẹn bí kò ṣe nípa ìfàmìróyàn orí ènìyàn so èmi ò bá sọ fún wọn pé ọ̀n bá máa ti lọ kán sì dúró kán wò ṣe pé lóòótọ́ ni Olúwa sọ fún bàbá ẹ̀ pé kó yan ọmọ ẹ̀ sí ipò tí ọmọ bá bẹ̀rẹ̀ iṣẹ́ kán wò ó kán máa fi ti tara kò sẹ́ni tó máa ṣe lóòótọ́ gẹ́gẹ́ bí ènìyàn tí ò ní fẹ́ sọ pé irọ́ babaláyé èwo tí ní tọ́ ọmọ kó tó dé pé ọ̀pọ̀lọpọ̀ wọn tún ju ọmọ yẹn lọ nípa títara nìyẹn ṣùgbọ́n kán máa fojú ara wò kán fojú ẹ̀mí wò tí ó bá jẹ́ pé Olúwa sọ bẹ́ẹ̀ ó máa hàn tó bá jẹ́ pé Olúwa ò sọ bẹ́ẹ̀ ó máa hàn ṣùgbọ́n tó yẹ pé Olúwa kì í sọ̀rọ̀ kó ní wò sọ bẹ́ẹ̀ mọ́ tó yẹ pé Olúwa ló sọ bẹ́ẹ̀ fún ìtẹ̀síwájú àti ìgbélékè orúkọ Ọlọ́run ni. ìjọ sọ wípé àwọn ò lè sin bàbá káwọn tó máa sin ọmọ Rẹ̀mí Elégbédé wọn làwọn ò lè sin bàbá káwọn tó máa sin ọmọ àbó òrìṣẹ́ báyìí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò lórí ètò Ohun Awon Kerubu on FM lónìí nìyẹn mo ń bọ̀ ọ̀nà ẹja dókè lọ́hùn ká mọ àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ ọlọ́kanjọ̀kan wá sí ti gbogbo wa ẹ ṣé púpọ̀ wípé wà pẹ̀lú wa. ẹ̀yin aráyé gbọ́ ìgbáyé kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́. ọkàn aláàárẹ̀ wá sinmi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè key street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday
Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. Ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ The Eternal Sacred Order of Zion Church Ògo Ẹ̀ríntàn Onítẹ̀síwájú International Ògénò Tèmídìrè District Headquarters 18 Salima Ṣógbẹ̀sán Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. Wòlíì Dámilá Stephen Adékúnlé JP Bàbá Ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. Kó àníyàn rẹ tọ̀ Jésù Olùgbàlà wá. Kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. My hope is built on Thy word is a lamp unto my feet and a light unto my path. Ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ìdí rẹ̀ rèé tí a ṣe ń pe gbogbo ọmọ Ọlọ́run láti wá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àkókò náà rèé láti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí yóò mú ọ jinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ilé ẹ̀kọ́ Trinity College of Divinity ni a gbé kalẹ̀ fún gbogbo ọmọ Ọlọ́run tó fẹ́ jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Combination of Bible school, theology and seminary. Àwọn tó bá ní ìpè yóò máa gba ẹ̀kọ́ fún ọdún méjì gbáko láì sanwó. Our school is open for lectures every Saturday 9 a.m. through 5 p.m. Yàrá ìgbẹ̀kọ́ wa ṣí sílẹ̀ ní gbogbo ọjọ́ Sátidé nígbà tí ìkẹ́kọ̀ọ́ yóò máa bẹ̀rẹ̀ láti aago 9 òwúrọ̀ di aago 5 ìrọ̀lẹ́. Ẹgbẹ́dá campus 30 Mufutau Adéyẹmí street beside Amoru filling station Orelope bus stop Ẹgbẹ́dá Lagos. For further enquiries please call 0802-600-4444 or 0805-546-5682. rẹ̀ o. Torí ọwọ́ ìdáǹdè ó ń bẹ lára mi. Iná rẹ̀ mú mi lára dá. Aráyé lè mọ̀ pé mo ní ọ. Aráyé lè mọ̀ pé mo ní ọ. Aráyé lè mọ̀ pé mo ní ọ. Aráyé lè mọ̀ pé. Ohun Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti ilé iṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídìrè nílùú Abẹ́òkúta. Ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò lọ́wọ́ lórí ètò tòní pẹ̀lú àlejò wa tí wọ́n jẹ́ leader in charge ìjọ CNS Movement Church Ayọ̀ní Ogun District Dove Cast Christ Assembly tó wà ní Olóríire Estate ní Gbọ́nọ́gún ní Ọbántòkò ní Abẹ́òkúta. Àwọn ni àlejò wa Special Apostle Pastor Dr. Peter Gbolahan Jejelola. Àwọn ni àlejò wa Ayọ̀ engineer Ayọ̀mídé bá mi tẹ̀ jẹ́jẹ́ díẹ̀ bẹ́ẹ̀ yẹn kẹ̀kẹ́ àtẹ bá ti wá rí Ẹ̀mílẹ́kùn Elégbèdé àtàlájà kọ́lọ́wọ́n àlàyé kọ́ náà wà lọ́wọ́. Ètò náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ohun tá à ń sọ lórí ètò tòní ni wípé bàbá kan wọ́n ní chọ́ọ̀chì wọ́n ti ń lọ bí 20 years wọ́n wá ní iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwọn káwọn tó lọ sórí òkè káwọn tó lọ pàdé àwọn kan ní Ìbàdàn lọ gbàdúrà fún wọn káwọn tó lọ sí Èkó káwọn tó lọ sí Ìbàdàn káwọn tó lọ káàkiri ìjọ àwọn máa nílò leader in charge. Ní Sunday kan náà bá kàn jáde náà bá ní ẹ̀mí Ọlọ́run sọ fáwọn wípé ọmọ àwọn ọkùnrin àkọ́bí àwọn ọkùnrin òun ni kó jẹ́ leader in charge. Wọ́n sì dá òróró ilé lórí lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́ ti dá òróró ilé lórí Sunday tó tẹ̀lé àwọn èèyàn wá chọ́ọ̀chì mọ́ ọ̀sẹ̀ tó tẹ̀lé wọn wá chọ́ọ̀chì mọ́ ọ̀sẹ̀ tó tẹ̀lé wọn ò dé chọ́ọ̀chì mọ́ kí ló dé àárín yín wọ́n láwọn ò lè máa sin bàbá káwọn tún máa sin ọmọ. Ọ̀rọ̀ rí o fún gbogbo àwọn ènìyàn àwa tá a bá fẹ́ dá sétò yìí ẹ láǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí. Tẹ́ ẹ bá ti pè wọlé a ó gbé ìpè yín níbikíbi tí ẹ bá ti ń pè. Bàbá wa ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ atẹ́tọ́nà àtẹ̀kan. Ọlọ́run àlàyé yóò túbọ̀ wà pẹ̀lú wa. Ẹ ń sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ ẹ jẹ́ ká wá wò báyìí ẹ jẹ́ ká jọ wò báyìí bàbá wa kí ni a fẹ́ ṣe bóyá àwọn ṣọ́n pé ńgbà mí Ọlọ́run kì í sọ bẹ́ẹ̀ táwọn ìránṣẹ́ Ọlọ́run akọ́dédé ń pé gbá nítorí pé mo ṣe dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ìtara tí mo là kọjá àwọn àdójúkọ tí mo dójúkọ ogun ojú mi kọ sí kẹlẹ́mi máa jẹ sí. ewu ọmọ mi Láńre bọ́ta lẹ́nìí ó ti di reverend wọ́n dẹ̀ ní kó di vicar lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá wa tá a bá wá rí nínú ipò yìí
kí la lè sọ nípa àwọn bàbá tọkàn máa ń dédé gbọ́wọ́ lé wọn lórí tó sì máa ń ta òróró lé wọn lórí nítorí pé wọn ò fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí kó bọ́ sọ ẹlòmíì. ṣe rí ibì kan ni máa kọ́kọ́ sọ ní bíbélì ó ní ègbé ni fún ẹni tó ń wí nígbà tí ọlọ́run kò wí. ṣe rí níwọ̀n ìgbà tí bàbá ti sọ wípé bàbá ìránṣẹ́ ọlọ́run ni wọ́n kó tí wọ́n kọ́ ṣọ́ọ̀tàn sí ní orí òkè so wọ́n mọ implication tó wà nínú kéèyàn sọ pé olúwa wí ó ní gbogbo ẹ̀ṣẹ̀ ló ní ìdáríjì ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ sẹ́mi mímọ́ kò sí ní ìdáríjì so bàbá mọ implication in tó wà ń bẹ̀ tó ń sọ pé olúwa sọ wípé ṣe rí ọ̀rọ̀ kan ní máa kà fún wa John chapter 10 verse 36 to 38 ẹ máa gbọ́ Jésù ló sọ̀rọ̀ yẹn o kẹ́ ẹ bá mi pé ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù ló ṣẹlẹ̀ sọmọ ẹ̀ ó ní mo wà ní ìwé Jòhánù orí 10 ó ní bí ó ní ẹ̀yin à ń wí ní ti ẹni tí bàbá yà sí mímọ́ tí ó sì rántí ayé pé ìwọ ń sọ̀rọ̀ òdì nítorí tí mo wí pé ọmọ Ọlọ́run ni mí bí èmi kò bá ṣe iṣẹ́ bàbá mi ẹ má ṣe gbà mí gbọ́. Jésù ló ń sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn Sadusí àwọn Farisí ó ní bí èmi ò bá ṣiṣẹ́ bàbá mi ẹ má ṣe gbà mí gbọ́. Verse 38 ó ní ṣùgbọ́n bí èmi bá ṣe wọ́n bí ẹ̀yin kò tilẹ̀ gbà mí gbọ́ ẹ gba iṣẹ́ náà gbọ́ kí ẹ̀yin kí ó lè mọ̀ kí ó sì lè yé yín pé bàbá wà nínú mi èmi sì wà nínú bàbá. Òun ni mo sọ pé iṣẹ́ ọmọ ló máa fi hàn bóyá lóòótọ́ Olúwa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé with the idea of wípé mi ò fẹ́ jẹ́ kí ògùn ojú mi kó bọ́ sọ́wọ́ ẹlòmíràn á jẹ́ wípé bàbá ń ṣe kí ni ó fi ọgbọ́n orí ó fi gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ nìyẹn ètí kò dẹ̀ sí ìfẹ́ Ọlọ́run nínú rẹ̀ ìyẹn kù díẹ̀ káàtó lóòótọ́ bẹ́ẹ̀ ni ká má ṣe ṣèdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n irú ìrìnàjò bẹ́ẹ̀ ó ṣe kí ni ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kéèyàn wá parọ́ mọ́ ẹ̀mí mímọ́ fi gbé ètò kalẹ̀ fi gbé ìlànà kalẹ̀ iná Ọlọ́run kò lè dùn sí irú ìrìnàjò bẹ́ẹ̀ àfi kéèyàn ṣe kí ni kéèyàn máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ bí tó gbé Olúwo tó wá sọ bẹ́ẹ̀ ìjọ́lẹ̀ pé èèyàn wa mọ́tò èèyàn gbé mọ́tò lẹ̀ èèyàn káyọ̀ sínú ẹ̀ driver tí ò ní sa driver license tí ò kọ́ bọ́ ṣe ń drive bí ó kàn ní idea ó tún pé àwa gbé sí di steering pé ya máa wà àwọn èèyàn yìí lọ ibo ló máa láǹdì sí. so bàbá náà gbọ́dọ̀ jókòó kán wo ewu tó ṣeé ṣe kó wà nínú ìrìn àjò yẹn pé Olúwa kọ́ ló sọ bẹ́ẹ̀ o èmi ni mo fi ọgbọ́n orí mi sọ bẹ́ẹ̀ o ẹ̀dẹ̀fẹ̀ tí máa tẹ̀ fi ọgbọ́n orí sọ ó ṣeé ṣe kó má rìn nínú ìrìn àjò ìfẹ́ Ọlọ́run ìyẹn tíyàn bá dẹ̀ ṣe tí ò sí ìfẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ìpèsè Ọlọ́run ìwàláyé Ọlọ́run kò ń tẹ̀lé so it means pé this is your decision ohun tó bá ti rí bẹ́ẹ̀ kó fara mọ́ ṣùgbọ́n Bíbélì sọ wípé ó ní ẹni tó ń bá mi kójọ ni mo fẹ́ ṣùgbọ́n ẹni tó ń bá mi túká òun ò mọ̀ it means pé ìrìn àjò àti tú ìjọ ká unconsciously irú èèyàn bẹ́ẹ̀ onírú bàbá bẹ́ẹ̀ ṣe nìyẹn tí kì í ṣe pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ìrìn àjò àti ìgbésẹ̀ àti tú ìjọ ká òun nìyẹn ààrẹ lẹ́tí rí pé àwọn ṣe kíni àwọn kan ti ṣe pé àwọn wà mọ́. wọn wà mọ́ àwọn lè máa sin bàbá káwọn tún máa sin mọ́. ìtumọ̀ ní pé bàbá tí kì bá ṣe pé Olúwa ló sọ bẹ́ẹ̀ bàbá fi ara ṣe àwọn tó sì lọ́nà ìjọ náà àwọn náà fi ara ṣe kíni wọ́n fara gbà ṣó ti yé wa àwọn náà ṣe kíni wọ́n fara gbà so àti bàbá àtọ́ntọ́ lọ ẹlẹ́gẹ́rin òsínú ẹ̀mí tó ìrìn àjò àti tújọ ká ni tí kì bá ṣe pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nítorí pé ìwàláàyè Ọlọ́run tó yẹ kí ọmọ fi rìnrìn àjò tó bá jẹ́ pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ìwàláàyè ò ní síbẹ̀ o. ìwàláàyè yẹn gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ torí pé Ọlọ́run ló ní ìjọ ìwàláàyè ṣe kí ni ó gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ ìyẹn dún sápá kan. ó yá ẹ tẹ̀síwájú. ìkejì rẹ̀ ṣe rí àwọn tí wọ́n lọ mo wòye wípé ọ̀pọ̀lọpọ̀ ìjọ tó ń túká ní ìsìn nínú kan fi ìjà kúrò níbì kan ni. ìyẹn chọ́ọ̀chì tó ń túká. wọ́n fi ìjà kúrò níbì kan. wọ́n fi ìjà kúrò níbì kan kán lọ dájọ́ sílẹ̀. ẹgẹ́ tẹ̀ and gẹ́gẹ́ bí Ọlọ́run jẹ́ Ọlọ́run aláàánú ẹni tó fi ìjà kúrò níbì kan tó lọ dájọ́ sílẹ̀
ọlọ́run á tún kíni á tún darapọ̀ mọ́ wọn fún ìtẹ̀síwájú ìgbélékè ògo ọlọ́run ṣùgbọ́n ìjà tó fi kúrò ń bẹ́ẹ̀ yẹn tí kì í bá ṣe lórí ààrẹ òun náà ṣe máa jìyà ẹ̀ bí wọ́n tó náà bá dàgbà àwọn ọmọ máa di lábẹ́ tòun náà wọ́n á fi jà kúrò mẹ́ ìyẹn ní kí ẹ̀san wà. ẹ̀san wà so that is why ọ̀rọ̀ ìjọ ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀mí ìrìnàjò ẹ̀mí la gbọ́dọ̀ fi handle ọ̀rọ̀ ìjọ kì í ṣe àmú mọ̀wé I have masters I have degree I have this I have that kìnìkan or I have kìnìkan PhD in theology òun kọ́. I'm director of seminary kìnìkan òun kọ́ ẹ̀mí ohun ọlọ́run kí ni ìfẹ́ ọlọ́run lórí ìrìnàjò yìí so that is why àwọn tí wọ́n kúrò yẹn èmi ò bá ní kán kọ́kọ́ farabalẹ̀ béèrè fún ìfẹ́ ọlọ́run fún ipò yẹn. fún ipò yẹn olúwa ṣó wà ń bẹ̀ lóòótọ́ ṣé wọ́n ni ẹgbọ́n tí jésù sọ jésù bá lè sọ̀rọ̀ ẹ̀ báyìí pé bí èmi kò bá ṣiṣẹ́ bàbá tó gbé mi sí ipò yìí ẹ má gbà mí gbọ́ ó ní ṣùgbọ́n tèmi bá ń ṣiṣẹ́ bàbá mi tó gbé mi sí ipò yìí bẹ́ẹ̀ ò tilẹ̀ gbà mí gbọ́ ó ní ṣùgbọ́n ẹ gba iṣẹ́ mi gbọ́ I mean it's very clear. tẹ́ ẹ bá tiẹ̀ gbẹ̀mí fúnra mi iṣẹ́ tí mò ń ṣe yẹn. tẹ́ ẹ bá tẹ̀ rí wípé I'm nobody to you mi ò jẹ́ nǹkan kan níwájú yín ẹ jù mí lọ lọ́jọ́ orí ẹ jù mí lọ nínú ìmọ̀ àbí mo ti ṣe kankan tó ṣe kankan tàbí mo ti wà kan tó kù dẹ̀ ká tó tí kò jẹ́ tí bí mo ti ṣàgbèrè or mo ti jalè or mo ti rí kan even though I call myself a child of God bẹ́ẹ̀ ní ìsìn olúwa náà ń dé sínú ayé mi nìyẹn so búlọ́ bẹ́ẹ̀ ti dé sínú ayé mi bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ ẹ lè wo ìrìn àjò yẹn pẹ̀lú ọlọ́run polúwa ṣé lóòótọ́ lẹ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ohun tí jésù sọ nínú John chapter 10 verse 37 to 38 yẹn kan wo iṣẹ́ ó ní nípa iṣẹ́ ọwọ́ wọn la máa fi mọ̀ wọ́n so kó dún kó wo iṣẹ́ ọwọ́ ọmọ yẹn bí ó bọ̀ wá ṣe dáadáa bàbá ṣe bẹ́ẹ̀ ní olúwa ló ní kẹ́ ẹ̀ tàbí rí pé ẹ̀wọ̀n tọmọ yín ṣe o so ìdí nìyí pé àwọn tí wọ́n lọ yẹn kọ́ má bínú àwọn tí wọ́n lọ yẹn pé ṣé bàbá lọ́ wá sí nínú ìjọ ni bàbá kọ́ ọlọ́run ni òpó kristian kí wá dì mú. ó dáa nọ́mbà tá a tún lè pè sí nígbà tí bẹ́tò yìí ṣe ń lọ lọ́wọ́ tá a lè dá sí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ láǹfààní láti pètò sí bí ètò yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ bàbá wa kan láwọn gbé ìjọ kalẹ̀ fún bíi 20 years ago wọ́n wá wò wípé ìjọ táwọn gbé kalẹ̀ yìí àwọn lórí òkè báwọn ṣe ń kúrò ní Ìjẹ̀bú làwọn ń lọ sẹ́kọ̀ọ́ báwọn ṣe ń kó lẹ́kọ̀ọ́ làwọn ń lọ sí Ìlọrin lọ gbàdúrà fáwọn èèyàn káàkiri ó dáa káwọn fi èèyàn kan sípò nínú ìjọ tó máa jẹ́ bíi leader in charge wọ́n wá padà wá sọ wípé ó dáa ọmọ mi àkọ́bí mi lèmi Ọlọ́run sọ pé ká fi síbẹ̀ gẹ́gẹ́ bíi leader in charge ìjọ yìí wọ́n sì ta òróró lé lórí láti gbà yẹn àwọn èèyàn wá bá ṣọ́ọ̀ṣì mọ́ wọn láwọn ò lè máa sin bàbá káwọn tó máa sin ọmọ ọ̀rọ̀ rí o fún gbogbo wa láti dá sí 0707-316-0403 0812-411-3677 ní nọ́mbà tẹ̀lé àǹfààní láti pèsè. bàbá wa tí wọ́n jẹ́ àlejò àwọn ni leader in charge ìjọ Cherubim and Seraphim Movement Church Ayọ̀ní Ogun District Dove Cast Christ Assembly tó wà ní Olóríire Estate ní Gbọ́nọ́gún ní Ọbántòkò ní Abẹ́òkúta Special Apostle Pastor Dr. Peter Gbolahan Jejelola àwọn ni àlejò wa tí àjọ wà ní. bàbá wa ẹ̀kọ́ àtótónu àtẹ̀kọ́. bàbá wa kí ni àwọn ohun tó tá a lè sọ àwọn ohun tó wà níbẹ̀ nígbà tí a ti sọ wò lẹ́ẹ̀kan àwọn ìṣẹ́ tá a lè sọ pé ó wà níbẹ̀ nígbà táwọn ọ̀nà iṣẹ́ Ọlọ́run bá ń tẹ̀ ọ̀rọ̀ àmọ̀ràn yín fún ìjọ Kristi ní ọdún 2026 bí gbogbo rẹ̀ ṣe lọ kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún ìjọ Kristi ẹ jẹ́ ká jọ wò ó. ṣe rí ọ̀rọ̀ àmọ̀ràn mi fún ìjọ Kristi ní orílẹ̀-èdè gbogbo àgbáyé bí gbogbo ẹ̀ ṣe ń lọ òun ni pé ẹ jẹ́ ká wá Ọlọ́run ká sì wá òdodo ẹ̀ léyìí tó túmọ̀ pé ká wá ìjọba Ọlọ́run náà tí í ṣe ohun àkọ́kọ́. ohun àkọ́kọ́. ká sì wá òdodo ẹ̀ gbogbo ohun tó kù yìí ó ní a ó fi fún wa kí làwọn ohun tó kù ó ní àwọn tí Olúwa sọ̀kalẹ̀ sínú ayé yìí gẹ́gẹ́ bí ohun téèyàn lè fi enjoy life èèyàn bírú àlàáfíà ìtẹ̀síwájú àṣeyọrí nínú ìdáwọ́lé wa ìfọ̀kànbalẹ̀ nínú gbogbo ẹ̀ ló ń bẹnu Jésù ó ní àlàáfíà mi ni mo mú wá fún yín kì í ṣe bí ayé ṣe fi ń fún ni o
ó nínú ayé ó ní ẹ máa ní ìpọ́njú ṣùgbọ́n nínú mi ẹ ó rí àlàáfíà. So kò dẹ̀ sí ọ̀rọ̀ náà tó tó àlàáfíà. Bẹ́ẹ̀ bá dé hospital àwọn tó wà níbẹ̀ kí wọ́n wá àlàáfíà. So ọ̀rọ̀ ìmọ̀mọ́ sí gbogbo ìjọ ni pé let us continue to seek God's kingdom and his righteousness. Nítorí pé èyí ni iṣẹ́ tá a gbélé wa lọ́wọ́. Seek the kingdom and his righteousness. Only every other thing shall be guided, shall be given unto us. Gbogbo èèyàn ló fẹ́ lọ́lá, ló fẹ́ dolówó, gbogbo èèyàn ló fẹ́ rógolo. Ṣùgbọ́n ohun gbogbo tá à ń sọ yìí, tẹ́ ń gbọ́ mi, ẹni tó ní àṣẹ láti gbà fún wa, òun náà ni kíni? Òun ni Jésù. Ẹgbọ́n tí Èṣù sọ fún Jésù, ó mú lọ sórí òkè pàápàá. Even though pé Satan is the prince of this world, ṣùgbọ́n Jésù ní àṣẹ láti gba ohunkóhun tá a fẹ́ tó lè máa bẹ ní ìkáwọ́ Sátánì, ó láyé láti gbà fún wa. Ó sọ fún Jésù, ó ní wò, ó ní bá ti lè forí balẹ̀ fún mi, gbogbo ògo yìí ó fi ọrọ̀ ilé ayé ó fi hàn. Which is ohun tí gbogbo èèyàn wá káàkiri. Ọrọ̀ ilé ayé ó fi hàn. Ó ní tó bá ti lè forí balẹ̀ fún mi, gbogbo nǹkan yìí màá yọ̀ǹda ẹ̀ fún ẹ. Ṣó ti yé wa? Jésù ló gbé ní para lẹ́yìn mi, ìwọ Sátánì. So ohun táwa náà ń fẹ́ tó ń bẹ nínú ayé yìí, ìbá Sátánì ò bá jù bẹ́ẹ̀ lọ, kò bá jẹ́ prince of this world jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ìkáwọ́ Jésù ló ṣe wà. So Jésù ní ẹ̀rí nígbà tí Sátánì fẹ́ dán Jóòbù wò, Olúwa fàṣẹ sí fún ni. Bólú ò bá fi àṣẹ sí fún, kò lè rí nǹkan kan ṣe. Ẹ gbọ́ Bíbélì sọ wípé ó ní Olúwa fẹ́ lọ tán ọba Áhábù jẹ, ó ní ta ló máa lọ fóun? Ẹ̀mí kan jáde, ó ní èmi yóò lọ, ó ní báwo ló ṣe máa tàn jẹ, ó ní òun yóò máa wọnú gbogbo wòlíì rẹ lọ láti tàn jẹ. Olúwa sáyẹ̀nsì fún, ó ní ìwọ lọ wàá tàn jẹ, wàá sì borí rẹ̀. Bí àṣẹ Ọlọ́run bá tẹ̀lé ìrìnàjò tí ẹ̀mí yẹn fẹ́ wá rìn náà ayé Áhábù, kò lè succeed. Kò lè succeed. Ẹ wò ó ńgbà tí Júdásì náà tó fẹ́ fi Jésù hàn, Jésù sọ fún Jésù pé àsìkò náà Jésù sọ fún Júdásì, mímọ̀ ẹ̀kọ́ ṣe jẹ́ ìrùbá sọ̀rọ̀, ẹ̀mí èṣù nú Júdásì ló ń bá sọ̀rọ̀. Ó ní ṣe kankan torí pé àkókò náà ti tó. So Jesus Christ was ministering to Satan in Judas' life. Pé do it fast because the time is now. Ó fàṣẹ sí fún ni. Lòun náà ṣe lè fi Jésù hàn torí pé òun tá a ti kọ látọ̀run wà ni. So kò sí nǹkan kan tí Sátánì fẹ́ ṣe náà ayé ẹnikẹ́ni bí kò bá ti gba ìyọ̀ǹda látọwọ́ Ọlọ́run fúnra rẹ̀ kò lè rí ṣe. Ní Ọlọ́run ṣe pé ṣé túláàsì wà lè wà nílùú kó wọn Ọlọ́run máa mọ̀ sí. You understand? So that is why ohun gbogbo tá a lè máa lé inú Ọlọ́run ló ń wà. Nípasẹ̀ Jésù Kristi a máa ní. Nípasẹ̀ Jésù Kristi a máa ní torí pé ìlérí ẹ̀ ní. Ó ní bàbá jáde ìbùkún ni fún wa, bàbá wọlé ìbùkún ni fún wa. So God has pleasure in blessing his children. Kìkì wípé ká wá Ọlọ́run bó ṣe fẹ́ ká ṣe wá, not bí ó ṣe convenient fún wa. Bó ṣe rọrùn fún wa. Tẹ́ bá wo ìjọ ní ìsìn àwọn tá a pẹ́ Kristẹni, à ń sin Ọlọ́run bó ṣe rọrùn fún wa ni. Kì í ṣe bí ó ṣe kíni bí Ọlọ́run ṣe fẹ́. And that is why most of us we cannot get the same result pẹ̀lú ẹni tó ń sin Ọlọ́run bí Ọlọ́run ṣe fẹ́. Ẹ wo àwọn wòlíì inú Old Testament, ẹ wo àwọn apostoli, they served God the way God wanted. That is why most of them wọ́n mú ọrọ̀ ayé yìí wọ́n rí o torí pé ohun tọ́lọ́run fẹ́ ni wọ́n ṣe, not at their own convenience. Ṣùgbọ́n our Christianity of nowadays, we are serving God at our own convenience. Bó ṣe rọ̀ wá lọ́rùn, wọ́n máa gbé sáré láago mẹ́jọ, ẹlòmíì ìgbà tó kọ́ńbìnrin kó dé church láago mẹ́wàá, aago mẹ́wàá ló máa dé church. Is that Christianity? Ẹlòmíì bọ́nà ìsìnkú wà láàrin ọ̀sẹ̀ ó lè máa lọ ó di Sunday bó ṣe tẹ́ lọ bó ṣe convenient fún nìyẹn. We are not ready to sacrifice bí àwọn ọ̀gbani ṣe sacrifice. Kò dẹ̀ sí bí o ṣe máa ṣe sin Ọlọ́run bí Ọlọ́run ṣe fẹ́ tí èèyàn ò ní rí àwọn ìyanu tó yẹ kéèyàn rí. Ṣùgbọ́n béèyàn bá sin Ọlọ́run bí ó ṣe wà convenient fún ènìyàn, báwo ló ṣe fẹ́ rí ìyanu yẹn. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídúró nílùú Abẹ́òkúta. A tún padà bọ̀, ẹ jẹ́ ká dókè lọ́hùn, à ń bọ̀ náà. Ọkàn alárẹ̀wá sinmi láyà Jésù. Bẹ́ẹ̀ni ìpínlẹ̀
ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídire district headquarters. ọjọ́ monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti sílò ní ọjọ́ wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídire district headquarters 18 salimashogbesan avenue opposite crown royal abiola way abẹ́òkúta. wòlíì dámilá stephen adékúnlé jp bàbá ògo ni olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. kó àníyàn rẹ tọ̀ jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. jésù lolúwa. ìgbà yẹn kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe kábàámọ̀ ìgbẹ̀yìn o. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. ká lè gbọ́ ohùn ìpè ó ṣeun ká lè sìn ọ́ lókè o. ètò Ohun Awon Kerubu on FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídire nílùú Abẹ́òkúta. ọjọ́ ń rí bí àná ọ̀rọ̀ ń rí bí àtiwọ̀ gbogbo àkókò òdòdó ẹnikẹ́ni ká tó kété máa ṣe gbogbo ẹ̀ ní kọ́mọ́kóbó. nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè ní 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pè. bàbá wa special apostle pastor Dr. Peter Gbolahan Jejelola tí wọ́n jẹ́ leader in charge ìjọ CNF Movement Church Ayọ̀ní Ogun District Dove Cast Christ Assembly olórí tó wà ní Olóríire Estate ní Gbọ́nọ́gún ní Ọbántòkù ní Abẹ́òkúta. àwọn ní àlejò wa lórí ètò tòní tí a jọ ń gbé ọ̀rọ̀ tó ń lọ nínú ìjọ wò gẹ́gẹ́ bí Ọlọ́run ti fi lé wa lọ́wọ́. bàbá wa kẹ́ tó máa lọ ipò tí ayé wà lónìí kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run nírú ayé àkókò yìí ṣe rí pé hello 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 oda orebete ẹ tún sì lè pèsè orí nọ́mbà yìí 0812-411-3677 0812-411-3677 0707-316-0403 0707-316-0403 nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè ní. bàbá wa ipò táyé wà lónìí bá a ṣe ń rí yìí kí ni ọ̀rọ̀ àmọ̀ràn sí gbogbo ìránṣẹ́ Ọlọ́run ní irú ayé àkókò yìí. ọ̀rọ̀ àmọ̀ràn mi sí gbogbo ìránṣẹ́ Ọlọ́run òun ni a máa rí nínú ìwé Tímótì kejì orí kejì ẹsẹ̀ 15 2 Timothy chapter 2 verse 15 ó ní ṣe àpọ́n láti fi ara rẹ̀ hàn níwájú Ọlọ́run ní ẹni tí ó yege òṣìṣẹ́ tí kò ní láti tijú tí ó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ ẹ gbọ́ tí ó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ ìtumọ̀ ẹ̀ ni wípé ká má sọ pé nítorí bí ayé ṣe rí nítorí àti jẹ nítorí àti mọ nítorí àti ná nítorí àti lò ká wá mú ọ̀rọ̀ òtítọ́ ká dorí ẹ̀ kodò ká pátì tàbí ká pátì Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ó ní ṣe àpọ́n do your best to make yourself approved before God ẹni tó rán wa níṣẹ́ ẹni tó gbé iṣẹ́ lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí tíjì sẹ́lẹ̀ kan bí èmi ò bá ṣiṣẹ́ bàbá mi ẹ gbà pé bàbá kan ló rán mi so báwa náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ Ọlọ́run àti àbá lè sọ òtítọ́ Jésù ní kò wọ́n ní òtítọ́ ọ̀nà àti ìyè so
ohun tó ń rí pé bàbá ṣe lòun ṣe ohun táwọn náà rí pé Jésù ń ṣe làwọn náà gbọ́dọ̀ máa ṣe léyìí tó fún ẹ pé bàbá àti ọmọ àtẹ̀mímọ́ ṣe kí ni wọ́n ń gbénu wa àwọn náà sì ń gbénu wọn. So gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè a gbọ́dọ̀ ṣe àmọ́pọn lójoojúmọ́ láti ṣe kí ni gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó yege ká sì máa pín ọ̀rọ̀ títọ́ bí ó ti yẹ. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Kí ẹ tó máa lọ lórí ètò bàbá wa gbàdúrà fún wa lórí ètò àti gbogbo ọkàn tó ń gbọ́ nílé. Ní orúkọ Jésù. Àmín. Ayérayé nínú àwọn ọ̀ràn mo fi gbogbo ọkàn ilé-iṣẹ́ Ohun Awon Kerubu ilé owó Ọlọ́run ilẹ̀ lọ́wọ́ lórúkọ Jésù ilé-iṣẹ́ Olúwa ẹ sọ di ńlá. Àmín. Ayérayé ìwọ lọ́ba tó ń sọ ní di ńlá o lórúkọ Jésù Olúwa ẹ sọ di ńlá. Àmín. Ilé-iṣẹ́ rédíò náà dọ́wọ́ rẹ Sweet 107.1 FM dọ́wọ́ rẹ ilé-iṣẹ́ náà Olúwa ẹ sọ di ńlá. Àmín. Ẹ̀mí mímọ́ fi àánú rẹ fi gbé ilé-iṣẹ́ rẹ. Àmín. Fi àánú rẹ fi di ilé-iṣẹ́ mú. Àmín. Àwọn òṣìṣẹ́ inú ilé-iṣẹ́ náà bàbá Olúwa fi àánú rẹ gbé wọn ró. Àmín. Ẹ̀mí mímọ́ mo gbàdá fún gbogbo ojú tó ń wò wá àti gbogbo etí tó ń gbọ́ wá lórúkọ Jésù Kristi Olúwa ẹ bá ayé wọn pàdé. Àmín. Gbogbo ibi tí ayé àwọn èèyàn yìí ti nílò ìfọwọ́kàn rẹ gbogbo ibi tí ayé wọn ti nílò ìdàpọ̀ ẹ̀mí mímọ́ rẹ bàbá Olúwa ẹ fọwọ́kàn wọn. Àmín. Lórúkọ Jésù Olúwa ẹ fọwọ́ tọ́ ayé wọn. Àmín. Ẹ̀mí mímọ́ Olúwa ẹ fọwọ́ tàn wọn. Àmín. Gbogbo àwọn tí ọ̀nà ìtẹ̀síwájú dí mọ́ gbogbo àwọn tí ọ̀nà ìṣeré dí mọ́ lórúkọ Jésù Olúwa ẹ lànà náà. Àmín. Ó ní ẹ lànà fún ẹni tí ń kọjá ní aginjù nípa ìjà orúkọ rẹ̀ mímọ́ Olúwa lànà fún wọn. Àmín. Ìwọ tó lànà lórí òkun pupa fún gbogbo ọkàn tí ọ̀nà ìṣeré dí mọ́ Olúwa lànà fún wọn. Àmín. Gbogbo àwọn ènìyàn tó ń fẹ́ orí ọ̀fẹ́ láti máa sìn wọn lọ́rùn àlàyé láti gbà ọ́ gẹ́gẹ́ bí Kristi olùgbàlà nínú ayé wọn tí wọ́n ní bàbá Olúwa yọ̀ǹda lórí ọ̀fẹ́ fún wọn. Àmín. Ẹ̀mí mímọ́ Olúwa tọ́ àwọn ènìyàn sílẹ̀. Àmín. Nítorí pé o ní ẹtú kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnẹ̀ nítorí pé Olúwa ní fi ṣe gbogbo ọkàn tẹ́ ní fi ṣe ètò ń bẹ nínú ìdè lọ́wọ́lọ́wọ́ Jésù olùgbàlà Olúwa tú wọn sílẹ̀. Àmín. Ayérayé Olúwa tú wọn sílẹ̀. Àmín. Gbogbo ọkàn tó ń bẹ nínú túbú kankan gbogbo ọkàn tó ń bẹ nínú túbú ayé lórúkọ Jésù bó o ṣe tú Paul àti Sárà sílẹ̀ níjọ́ wọ̀nyí tó o tú Pétérù sílẹ̀ lórúkọ Jésù Olúwa tú wọn sílẹ̀. Àmín. Ayérayé Olúwa tú wọn sílẹ̀. Àmín. Ẹ̀mí mímọ́ tú wọn sílẹ̀ Àmín. lórúkọ ti Bàbá ti Ọmọ ti Ẹ̀mí mímọ́ lórúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé àwọn bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò tòní. Bàbá wa tí wọ́n jẹ́ leader in charge ìjọ Cherubim and Seraphim Movement Church Ayọ̀níò Ogun District Dove Christ Assembly tó wà ní Olóríire Estate ní Gbọ́nàgún ní Ọbántòkò ní Abẹ́òkúta. Ikọ̀ àti ìdíjú Ọlọ́run alààyè olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run Special Apostle Pastor Dr. Peter Gbolahan Jejelola àwọn ni Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti ṣí wa létí wípé Ọlọ́run lè lo bàbá Ọlọ́run lè lo ọmọ ju bàbá ló sì lè gbé anointing lé ọmọ lọ́wọ́ ju bàbá lọ fún gbogbo ẹ̀yin tẹ́ tí ń gbé wa ní ìbẹ̀rẹ̀ ètò Ohun Awon Kerubu on FM tòní lórúkọ Jésù wá láti dààmú kò ní jẹ́ tẹnikẹ́ni nínú wa. Inú wa dùn pé ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lónìí bàbá wa alẹ́ rò pé tàbá tó pé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà mìíràn ẹ ó tó láǹfààní láti darapọ̀ mọ́ wa. Iṣẹ́ bàbá ni bóyá kakúkú máa pè lọ́sọ̀ọ̀sẹ̀ Ọlọ́run alààyè ó ràn wá lọ́wọ́. Nọ́mbà wo làwọn èèyàn lè pè é sí nọ́mbà wo náà pé àtẹ̀fẹ́ pàlejò wa lẹ́nu afẹ́ nọ́mbà wo ni wọ́n lè pè é sí. 080-341-02991. Ẹ pè lẹ́ẹ̀kan sí. 080-341-02991. ẹ ti pẹ lọ́run bàbá ẹ fọ lọ́run ẹ̀ ní mímọ́ sí. 080-341-02991. Olúwa ṣeun. Nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa sí ní àlejò wa lórí ètò tòní ń sí nígbàkigbà tẹ bá lé ohun kan tàbí òmíràn láti bá wọn sọ. Ètò Ohun Awon Kerubu on FM náà ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yẹn aago 3 ní gbogbo ọjọ́ Friday ní aago 3 sí aago 4 ní gbogbo ọjọ́ Jímọ̀ ọjọ́ Friday náà ni ẹ ó máa gbọ́. Ẹgbẹ́ ìpolówó wá sórí ètò yìí o níjọ Kerubu ṣẹlẹ̀ gbogbo ẹ ṣàgbé ìpolówó yẹn àjọ̀dún ìkórè ìsọjí àgbàyanu ìṣòro ìfinijoyè Bible school gbogbo ẹ kó ìpolówó yẹn wá ẹgbẹ́ wá sórí ètò yìí kẹ́ wá fi gbé ètò wa lárugẹ fún ti ọdún 2026. Mo dẹ̀ gbàdúrà pé láṣẹ Ọlọ́run ọ̀gá ògo ayọ̀ ìdùnnú ìbùkún Ọlọ́run alààyè yóò jẹ́ tiwa ní ọdún yìí. A ò ní rí wàhálà a ò ní rí dààmú
lórúkọ ti Jésù. Inú wa dùn púpọ̀ láti ní lórí ètò yìí gẹ́gẹ́ bí àlejò bàbá wa lórúkọ Jésù. Àní fi ń ṣàwátì àní fi ń ṣàwátì lórúkọ Jésù, àsì ní fi ń ṣàwárí lórúkọ Jésù. Àlàáfíà Ọlọ́run alààyè ó wà pẹ̀lú iṣẹ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé, ọ̀rọ̀ rí o ní pé tá a bá sọ wípé a lè máa sin bàbá ká tó sin ọmọ, ìyẹn ló túmọ̀ sí wípé èèyàn kọ́ la lọ sìn chọ́ọ̀chì, Ọlọ́run alààyè la lọ sìn. So ká má máa rò wípé ń tẹ́ pé bàbá ti fọmọ ẹ̀ ṣe olórí ìjọ, àbọ̀ fọmọ ẹ̀ ṣe kan lára àwọn aṣáájú ìjọ, àbọ̀ fọmọ ẹ̀ ṣe ìkan lára àwọn kọmitì nínú ìjọ, a lè máa ṣe yẹsà fún bàbá ká tó lè máa ṣe yẹsà fún ọmọ. Ọ̀ká máa wo Kristi olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹ̀yin tẹ́ bá lówó kan tàbí òmíràn láti gbé mi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM, sọ ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. A ó fàyọ̀ pàdé lórí ètò Ohun Àwọn Kérúbù on FM ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Wàhálà àti ìdààmú kò ní ráyè lánàá ayé ẹnikẹ́ni nínú wa. Shalom, shalom. Gbọ́ ohùn ìpè, ó ṣe